ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وبعد، السلام عليكم ورحمة الله وبركاته. lẹ́yìn ìgbà tí a dá ọpẹ́ fún Ọlọ́run ọba tí ọpẹ́ tó tọ́ sí, ọba tí ọpẹ́ tó yẹ, ọba àṣọ nínú ọlá, ọba àṣọ nínú agbára, ọba elétò lórí èmi pẹ̀lú yín, sísá ń tò kò sì ní ṣaláì mọ̀mọ̀ tó jàmá. àdúpẹ́ ìdẹ̀ra Ọlọ́run ọba lórí wa o. Ọlọ́run àwa bẹ̀ àsádì aképe ẹ̀, mọ́sá jẹ́ kí ọ̀rọ̀ wa mọ́sá jẹ́ ó di ayọ̀ Ọlọ́run. gbogbo ètò ètò wa di ayọ̀ nínú ẹ̀ Ọlọ́run jẹ́ ó kalẹ̀ o. gbogbo ìta wa ń padà sunkún ẹ̀ fún òye Ọlọ́run ní èyí tí ń bà wá nínú jẹ́, mọ́sá gbogbo ẹ̀ kò sọ́ di òkè pẹ̀tẹ́lẹ̀ fún wa. ẹ̀yin ọmọ ìyá mi ọ̀wọ́n jùlọ tẹ́ ń fi dédé àsìkò yìí fi gbọ́ wa ní ohun tá mà ní ilé lóko láti fi bá ara sọ̀rọ̀ Ọlọ́run ọba lérí Sunna TV àtọ̀rọ̀dọ̀ Ọlọ́run kò ṣe láti ọgbà fún wa o. lẹ́yìn gbàtà dọ́gbẹ́ fọ́lọ́run àtọ̀rọ̀ ìkẹ́gẹ̀ fún Adéwálé Muhammad sallallahu alaihi wasallam akẹ́yìndé gbẹ̀gbọ̀n abiyamọ gbọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀, ìkẹ́ Ọlọ́run, ìgẹ̀ Ọlọ́run, orí àjẹ́ǹjẹ́ tán rẹ̀ kọmọ bá Ànábì wa Muhammad ní ìlú Madina, àwọn ará ilé, àwọn sàhábà àti gbogbo àwọn tí wọ́n fẹ́ fi ìṣẹ̀mí ayé wọn fi jọ tànábì wa Muhammad fi jáde kó láyé. ìkẹta ń tọrọ yọ Ọlọ́run jọ mọ bá wọn. ẹ̀yin ọmọ ìyá mi ọ̀wọ́n jùlọ nínú ìgbàgbọ́, abẹ́ Ọlọ́run gbogbo ìta máa sọ fún wa, tó ti ń sọ fún wa lẹ́yìn tó bá tọ Ọlọ́run mu, tó bá tànábì wa Muhammad mu, tá a máa gbọ́ lérí ètò ń bí. Ọlọ́run jẹ́ kí òdodo Ọlọ́run yóò dé sí ìgbésí ayé wa. èyí tí wọn ta mọ̀ láṣẹ ìtaání bá padà gbẹnu wa, tàbí tó bá gbẹnu nǹkan nínú àwọn tó gba báyìí tí ń gbẹnu fi sọ̀rọ̀ Ọlọ́run, má ṣe wá lẹ́ni tí ó padà tẹ̀lé ọlá títóbi Ọlọ́run, nítorí bí tá a bá padà tẹ̀lé ní orí bẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ọba láyé lálẹ́ kìyàmá o. ẹ̀yin ọmọ ìyá mi ọ̀wọ́n jùlọ, kí láàfin bá ara sọ ní dédé àsìkò yìí, òun náà ni tabarakallahu rabbul alamin. gbólóhùn tabarakallahu rabbul alamin, gbólóhùn tó tóbi tí ń bẹ nínú Al-Qur'ani, gbólóhùn tí tá a bá fẹ́ wo tabarakallahu yìí, ó tóbi ohun tá a mọ̀ ní 9 tí ń bẹ nínú Al-Qur'ani. tọ́ba mi àlékè ọlá fífi títóbi ara rẹ̀ fi hàn, ó fi gbígbọ́ngbọ́n ara rẹ̀ ó fi hàn, ó sì fi hàn pé òun náà lọ́ba ọba àṣọ, òun náà lọ́ba àjíronú kan, òun náà lọ́ba tí ń ṣe ohun tá a mọ̀ ní èèmọ̀. ǹjẹ́ títóbi Ọlọ́run ọba náà ò gbígbọ́ngbọ́n Ọlọ́run ọba náà. ẹ̀yin ọmọ ìyá mi ọ̀wọ́n jùlọ ní Islam, tàbá gbólóhùn tabarakallahu yìí, a padà rí ìjẹ́rìí nínú Al-Qur'an. a padà ń gbé kí ó tàbí wọ àwọn èèyàn, ọ̀pọ̀ ènìyàn sábà máa ń sọ ń gbé tabarakallah, tẹ́lẹ̀ mi ò mọ̀ pé nǹkan kan tọ́ba mi àlékè ọlá tó sọ nínú Al-Qur'an ni. a ó máa fi yé padà yé ń pé ń bẹ nínú Al-Qur'an tí Ọlọ́run ọba tí ó fi yé mi pẹ̀lú rẹ̀.
òun la fẹ́ ṣíwò fún wa a wá wo ohun tamà ní àwọn nǹkan tí ọba mi àlékè ọlá ṣó ṣe torí ẹ̀ fi sọ tabarakallahu rabbul alamin. Kí ni ohun tamà tọ́lọ́hun fi sọ ṣe bí kankan náà ló ṣàṣẹlẹ̀ ṣe bí ohun tamà ní ìròyìn kankan bí ọ̀rọ̀ kan lọ́wọ́ ọba mi àlékè ọlá ọba sọ̀rọ̀sọ̀rọ̀ yìí ṣe bí nǹkan kan náà ni ó fẹ́ gbà lérò ló fi sọ bẹ́ẹ̀. Ìzán àwò fún wa jàmáà. Àfáà sọ fún mi pẹ̀lú yín pé faqad takarrara lafz tabarakallahu fil Qur'an al-Karim 9 marat. Abáfẹ́ wo Qur'ani tabarakallahu ẹ̀yọ́ máa yá mi ọ̀wọ́n jọ ní Islam ẹ̀mẹ́ẹ̀sán gẹ́bí tá ṣe sọ fún wa náà lọ́wọ́ ọba mi àlékè ọlá ó dún gbólóhùn nínú al-Qur'an. Alákọ̀ọ́kọ́ ń bẹ ní Suratul A'raf ń bẹ ní Suratul A'raf ibi tọ́lọ́hun ti ń bá wa sọ ń gbà a'udhu billahi minash shaitanir rajim. Inna rabbakumullahu alladhi khalaqa as-samawati wal arda fi 6 ayyamin thumma istawa 'ala al-'arsh يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين. هذا إنكو الله وبامي عليك ولا إن باصوا نرى القرآن الله إن ربكم دجاجون الله وبامي وناني وباو الذي خلق السماوات والأرض في 6 أيام. Òun náà lẹ́ni tó ń dá sánmà òun sì dá ilẹ̀ èyí ni sánmà méje àti ilẹ̀ méje òun dá fi 6 ayyam òun dá fún ọjọ́ 6. Nígbà tó ń wá dá fún dáma ní ọjọ́ 6 summa stawa 'ala al-'arsh òun wá tẹ́ra àwọn sérí tamalẹ́yà aláràṣí gẹ́gẹ́ bí tó ṣe wù òun tí ò yé èèyàn kan àfi òun ọlọ́run ọba náà òun tẹ́ra tòun òun gbéra tòun òun rọ̀bọ̀ kù sérí aláràṣí kò sí ń dúró kò sí ń bẹ̀rẹ̀ kò jókòó kò sí lérí ìṣesí kan táwọn èdè ènìyàn tá mọ̀ jẹ̀mọ́ àmọ́ ó wà lérí aláràṣí yẹ alákéèfìyà lẹ́tì ẹ̀lẹ́kù bíjálàlì lérí ìṣesí kan tí ó yé èèyàn kò yé èèyàn kan àyàfi òun náà. Èyí nígbà tí ọlọ́run ọba mi àlékè ọlá tí ó dá sánmà méje àti ilẹ̀ méje ló padà àárọ̀bùkú sórí aláràṣí rẹ̀. Aláràṣí yóò sì yàtọ̀ sí ohun tá mọ̀ ní kùrùsí yìí. Aláràṣí níbi tọ́lọ́run bá rọ̀gbọ̀kú tó tẹ́ sí jàmá gẹ́bí tó ṣe yẹ. Kùrùsí òun náà níbi tọ́ bá mi gbé ń tamà ní mawdi'in qadamayi Allah subhanahu wa ta'ala mawdi'in qadamayi Allah subhanahu wa ta'ala òun náà níbi tọ́ bá mi àlékè ọlá gbé ń tamà ní ẹsẹ̀ méjì ibi tó gbé sí. Ìgbà tọ́lọ́run wá dá sánmà méje ilẹ̀ méje tó wá padà ọ̀bọ̀kú sí aláràṣí Ọlọ́run yughshi al-layla an-nahar òun wá jẹ́ kí ohun tamọ̀ ní òru kó mọ́ lọ nígbà tó bá padà lọ kí ohun tamọ̀ ní ọ̀sán kóhun náà wá yatlubu hafitha wash-shamsa wal-qamar. Bẹ́ẹ̀ náà ni òru á máa wá ọ̀sán gan á máa wá òru lọ lérí ètò tí ọba mi àlékè ọlá padà gbé wọn sí. Ọlọ́run wash-shamsa wal-qamar musakhkharatin bi amri. Bẹ́ẹ̀ náà ni òun òṣùpá àti àwọn ìràwọ̀ lóríṣiríṣi òun ọlọ́run ọba tẹ̀rí wọn bá pẹ̀lú àṣẹ látọ̀dọ̀ òun ọlọ́run ọba ala lahul khalqu wal amr. Kò wá sẹ́ni tó ní ohun tá mà ní nǹkan dídá kan àti àṣẹ kan tó yàtọ̀ sí òun ọlọ́run ọba yìí. Ǹjẹ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ o fatabarakallah ǹjẹ́ o tabarakallah rabbul alamin títóbi ọlọ́run ọba náà gbígbọ́ngbọ́n ọlọ́run ọba náà ẹ̀bùkún tó tóbi fún tá mà ní ọba mi Allah. Ẹ̀yọ́ máa yá mi ọ̀wọ́n jùlọ nínú Islam tábà bẹ́ẹ̀ wọ áyà yìí ààrùn tamà ní Imamu Sa'di àwọn afá dada yìí tí ń jẹ́ àfá Sheikh Al-Uthaymin rahimahullah in sọ fún wa nígbà tọ́lọ́run ní rabbakumullahu alladhi khalaqa as-samawati wal arda fi 6 ayyam dájájú ọlọ́run ọba yín òun náà ni ọba tóun dá sánmà méje àti ilẹ̀ méje fún ọjọ́ mélòó ọjọ́ mẹ́fà afá ni ma'ana qadirun ala khalqiha fi lahzatin wahida lẹ́yìn tó yẹn ń kọ́ bá mi ó sì ní agbára láti dá sánmà méje yẹn àti ilẹ̀ méje yẹn ní ìṣẹ́jú àyà ìṣẹ́jú ńlájú díjú ńlájú ọba mi lè ṣe é kó sì máa ní kí irun ta mà ní ilẹ̀ kó máa jẹ́ ilẹ̀ kí sánmà kó sì máa jẹ́ sánmà kó máa jẹ́ sánmà nítorí òun náà ní sọ fún wa pé innama amruhu idha arada shay'an an yaqula lahu kun fayakun. Àṣẹ látọ̀dọ̀ Ọlọ́run tó bá ti ń fẹ́ kàn ní pé kó máa ní kíní kó máa jẹ́ ṣíṣe ló sì máa jẹ́ ṣíṣe. Ìmọ̀ tí ó bá yé yín. Imam Sa'di, Sheikh Sa'di sọ fẹ́ mi pẹ̀lú yín pé Ọlọ́run ọba lágbára láti dá sánmà yìí láàrin tamà ní ìṣẹ́jú àyà
lakinna lima lahu fi zalika min al-hikmati ilahiyya. Àmọ́ o, ọba mi ní òye nǹkan tí ó padà yé èèyàn kan àyàfi Ọlọ́run ọba náà ló fà ló fi gbé ohun tá mọ̀ ní sí dá sánmà àti ilẹ̀ ló gbé sí ohun tá mọ̀ ní ìjọ mẹ́fà. lẹ́yìn summa stawa ala al-arsh ba'da khalqi samawati wal ardi stawa ala al-arsh. àfáà sáwọn lẹ́yìn ìgbà tí ó padà ṣe kí ni tó padà dá sánmà méje àti ilẹ̀ méje yìí ó wá rọ̀bọ̀kún sórí al-arshi yudabbiru al-amr fil alam al-ulwi was-sufli. àfáà ní lẹ́yìn ìgbà tí ọba mi wá rọ̀bọ̀kún sórí al-arshi ìwà ń darí ayé la ilaha illallah. ọlọ́run ọba náà ń darí ayé la ilaha illallah. àní ọlọ́run ọba náà ń darí ayé ń darí tamà ní àgbáyé sánmà bẹ́ẹ̀ náà ní darí àgbáyé ayé la ilaha illallah. nítorí tá bá fẹ́ wo sánmà àwọn ayé kan ní lọ ní ṣèṣẹ̀mí lọ́hùn, bẹ́ẹ̀ tá bá wo ilẹ̀ gan àwọn ayé kan ní ṣe ìṣẹ̀mí bíbáyìí fil imata. ń darí ayé níbi ń pé kí ni ló pa èèyàn a sì jí èèyàn àníkéèyàn mọ́ bẹ́ẹ̀ náà ni nzalul arzak ló sọ àrẹ́sì kíkalẹ̀ fún wa ọmọdàwálẹ̀tẹ̀lẹ̀ ayam bayna nas àti mọ yíhun tamà ní àyímọ̀ yíhun tamà ní ìgbà padà kò ní lónìí kò mọ́ ní lọ́la ó sunkún lónìí ọ̀túnla ó rẹ̀yìn káàrẹ̀ mọ́ ya lónìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run yudabbirul amr ọlọ́run tó ètò náà jàmá. wa kashfu dọ́r tó gbéhun tamà ní ìnira kó fún yàn wa ijabatu sa'ilin kó sì mọ gbàdúrà àwọn ẹni tí ń béèrè ní ọwọ́ rẹ̀. tàbábẹ́ àwọn ohun tamà ní àyà yìí ọlọ́run ọba mi àlékè ọlá nígbà tó parí àyà yìí ó fẹ́ wá ní wa tabarakallahu rabbul alamin. àfáà ní nítorí kí ọlọ́run ọba fi ohun tamà ní tabarakallahu rabbul alamin ọlọ́run fi sí ìparí àyà yìí tó jẹ́ pé nínú ìbẹ̀rẹ̀ àyà yìí gan ó sì tó sọ fún wa nípa ohun tamà ní al-istiwa ala al-arsh títàrà rẹ̀ tó tẹ́ra rẹ̀ sí ohun tamà lẹ́yìn al-arshi. kí ló fà tọ́lọ́run fi gbé tabarakallahu rabbul alamin tó fi gbé wá. alákọ̀ọ́kọ́ nǹkan táwọn àfáà tó sọ wọ́n ní ọlá ń pé ọlá ń pé ọba mi àlékè ọlá ó tẹ́rẹ̀ sí al-arshi ǹjẹ́ ó yẹ lẹ́yìn ìgbà tó dáhùn tamà ní sánmà wọ́n náà kọ́ tamà fi sí tàtàyà léyìí tó yẹ pé ńgbà tó fẹ́ dá sánmà àti ilẹ̀ yìí ó dá fún tamà ní ọjọ́ mẹ́fà. ma'na dhalika anna al-ayyam allati khalaqa fiha al-haqq hadhihi al-malakut wa in kana min ayyami ad-dunya fa innaha tahtaju ila zaman wa zaman ila haraka wal haraka ila makan fa ahata Allahu al-qadiyya bi tabarakallahu liyuti al-haqq al-khalq ishara ليعطي الخلق إشارة جلية إلى أن الله متعاظم عن المكان والزمان والحركة. الله أكبر. àfáà ní tẹ́ bá fẹ́ wo dídá tí ọba mi àlékè ọlá tó dá sánmà àti ilẹ̀ kákọ́ gbóhùn tamà ní àyà yìí wá ná ọlọ́run ní fa tabarakallahu rabbul alamin. mímọ́ fún wọn ọlọ́run ìgbọ̀ngbọ́n fún wọn ọlọ́run ọba èyìn tó bù háyà fún wọn ọlọ́run ọba. ẹ wà rí pé àfáà ní kí lọ́pàá tọ́lọ́run fi gbé ohun tamà ní gbólóhùn ìwá sí ìparí àyà yìí. a rí pé kíkọ́ ohun tamà ní ilẹ̀ àti ohun tamà ní kíkọ́ ohun tamà ní sánmà jàmá ẹ̀yọ́ ọmọ ìyá mi ọ̀wọ́n jùlọ ní Islam. ẹ rí pé nǹkan kan ni tó nídìí kí ni ó nídìí ohun tamà ní àsìkò láti fi kọ́, ó nídìí àsìkò ó sì nídìí ohun tamà ní ààyè. nítorí bí ẹ bá fẹ́ kọ́ kan ní ohun tó dájú pé olúwa nídìí ọgbọ́dọ̀ nídìí àsìkò, ó sì gbọ́dọ̀ nídìí ohun tamà láàyè, ó sì gbọ́dọ̀ nídìí pé òun fẹ́ ṣe yes fi kọ́ nǹkan náà la ilaha illallah. ó nídìí pé òun fẹ́ ṣe yes nítorí ẹni tó fẹ́ kọ́lé ní ìsìlá pẹ̀lú ẹjá kọ́ gbé ohun tamà ní bàná ẹ̀yìn náà màsúnà tó fẹ́ kọ́lé lọ́dọ̀ wa lónìí dí àsìkò náà fi ṣe bíríkì, àsìkò náà fi lọ bá ẹgbà ẹ̀pẹ̀, àsìkò kan ní onírin ó fi dín la ilaha illallah. àsìkò wọn ni màsúnà ó padà wá fọ̀ndásíọ̀n ìwọ̀n gbà tí ma tó bíríkì sí ilẹ̀ ó nídìí àsìkò, ó sì nídìí pé kí n tamà ní ọmọṣẹ́ kó gbé omi wá fún tamà ní màsán kó pọn omi kó gbé ẹ̀sì mọ́ wá, ó nídìí pé ká mọ lọ ká mọ bọ̀. àmọ́ tẹ́ bá fẹ́ wọ ọlọ́run ọba mi ọba tí tóbi yìí, ọba tó tóbi gbogbo ohun tó tóbi lọ, ọba tó bù háyà ju gbogbo ohun tó bù háyà lọ, ẹ̀yọ́ ọmọ ìyá mi ọ̀wọ́n jùlọ ní Islam. ẹ̀rí pé ọlọ́run ọba náà nídìí àsìkò, kò nídìí pé ó fẹ́ ṣe ṣẹ́ẹ̀sì kan,
kò pé èèyàn kan mọ́ra yín pé mo fẹ́ kọ́ ohun tá mọ̀ ní sánmà mo sì fẹ́ kọ́ ohun tá mọ̀ ní ilẹ̀ la ilaha illallah. Àmọ́ wá padà wá kọ́ tí ò nídìí ohun tá mọ̀ ní èèyàn kan. Ibẹ̀ yẹn àfáàní kódà kó bá tẹ̀yẹ́ ń pé ohun tá mọ̀ ní àsìkò tó bá mi fi kọ́ ohun tá mọ̀ ní sánmà àti ilẹ̀ yìí nínú àwọn àsìkò ayé ni ẹ̀yọ́ ọmọ ìyá mi wọ́n jùlọ ní a sì ti sọ fún wa nínú òkè ń pé li hikmatin ya'lamuha Allah ó yẹ Ọlọ́run nínú òye rẹ̀ tó fi ṣe bẹ́ẹ̀ ń pé ìjọ mẹ́fà ni nítorí pé Sheikh Saadi Imam Saadi sọ pé ó lè kọ́ ohun tá mọ̀ ní sánmà méje àti ilẹ̀ méjì ìjàmọ́ láàrin ìdíyun lajú tó bá jẹ́ pé ọba mi àlékè ọlá ọba tí ó padà kọ́ sánmà ni ó sì padà kọ́ ilẹ̀ fún wa jàmọ́ tí ò nídìí ohun tá mọ̀ lásìkò kò sì nídìí ohun tá mọ̀ ní yes kò sì padà tún nídìí ohun tá mọ̀ ní ààyè jàmọ́ ẹ̀yọ́mọ̀ ìyá mi ọ̀hún jùlọ ní Islam ǹjẹ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ o fatabarakallah ǹjẹ́ tó tóbi fún wọn Ọlọ́run ọba náà o èyí tó yẹ pé kí ni òun ṣe wú nǹkan tó jẹ́ àwọn nǹkan tí tóbi báyìí jàmọ́ tí ò wá sí èèyàn kan tó lè ṣe wú ẹ̀ gẹ́bí tó Ọlọ́run ọba ti ṣe wú ẹ̀ la ilaha illallah kò wá sí èèyàn kan tó lè ṣe nǹkan tóun ṣe yìí tí ò ní nídìí àsìkò tí ò ní nídìí ìgbà tí ò ní nídìí ohun tá mọ̀ ní èèyàn kan tó fẹ́ ràn lọ́wọ́ tí ò sì ní nídìí ohun tá mọ̀ ní pé fẹ́ ṣe ṣe sí ṣe wọn àwọn nǹkan yìí bá jàmọ́. Ǹjẹ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ lọ́lọ́run fi tabarakallahu Rabbul alamin ló fi padà parí àáyà yìí. Nínú àwọn àǹfààní elékèèjì táwọn àfáà tó yọ nínú tá mọ̀ nínú àáyà yìí tọ́lọ́run fi tabarakallahu Rabbul alamin òun náà ni láti fi pè á àkíyèsí lérí istiwa wọ Ọlọ́run èyí ni títẹ́rẹ̀ sérí aláràṣí tó tẹ́rẹ̀ ó tẹ́rẹ̀ ó rọ̀bọ̀kú sérí rẹ̀ kò dúró kò wálẹ̀ kò dùbúlẹ̀ kò sí lérí ìṣesí kan táwọn èdè ènìyàn tá mọ̀ ń pè èèyàn fi ń sinmi la ilaha illallah kò sí nítorí pé bọ́dọ̀ wa lọ́dọ̀ àwọn èdè ènìyàn bẹ́ẹ̀ ò bá dúró ó gbọ́dọ̀ bẹ̀rẹ̀ bí ò lóṣooṣù àmọ́ ó gbọ́dọ̀ dùbúlẹ̀ lérí àwọn ìṣesí yẹn làwa mọ̀ nínú ìṣẹ̀mí ayé wa la fi ń lo ìṣẹ̀mí ayé àmọ́ tá a bá wo Ọlọ́run ọba mi Ta'ala ọba alágbára ọba tó tóbi ọ̀hún ọba tí ò nídìí nǹkan bẹ́ẹ̀ ni ẹ̀yọ́ ọmọ ìyá mi ọ̀wọ́n jùlọ kó tó mọ ṣe kí ni kó tó mọ ṣe ìṣẹ̀mí ara rẹ̀ jẹ̀mọ́. Nínú àyà ìtọ́nà fi sọ tabarakallahu Rabbul alamin afáníkẹ́ elékèèjì nípa wípé lẹ́yìn ìgbà tí Ọlọ́run ọba kọ́ ohun tá mọ̀ ní sánmà méje àti ilẹ̀ méje fún ọjọ́ mẹ́fà yìí istawa ala al-arsh ọ̀rọ̀ ọ̀bọ̀ kó sẹ́rí àláràṣí èyí tó ń pé ohun tá mọ̀ ní àwọn olùmọ̀ pẹ̀lú àwọn ohun tá mọ̀ ní àwọn tí wọ́n padà sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àwọn ohun tá mọ̀ ní falisafa jọ̀mọ́ ní àwọn ẹni tí ó mú falisafa tí ó ní àkídà nínú kí ṣe àwọn tó ti sọnù wọ́n padà rí pé títóbi Ọlọ́run ọba o ní bíbẹ Ọlọ́run ọba náà nítorí pé kì í padà lè jẹ́ bẹ́ẹ̀ bí ìbá ṣe ń pé Ọlọ́run ọba mi àlékè ọlá ó dáhùn tamọ̀ ní sánmà yìí ó sì padà dá ilẹ̀ ó wá padà dáhùn tamọ̀ ní àlàáṣì ó tún padà dá àlá nítorí pé àlàáṣì o nínú àwọn nǹkan tí ọba mi àlékè ọlá dá ni àmọ́ ńgbà tó wá padà dá àlàáṣì o kò wá dá àlàáṣì láti fi jẹ́ pé kóun fi sinmi nítorí pé sísinmi ò sí nínú ọ̀rọ̀ Ọlọ́run Ọlọ́run ọba tí ì sinmi lọ́lọ́run àwọn èdè ènìyàn la máa ń sinmi àtàwọn nǹkan àwọn ní máa ń rẹ̀ ẹni tó bá sì ń sinmi ó dín pé kó sùn kó sì tó sùn gbọ́dọ̀ tó gbé náà òun sì sọ fún wa ní Ayatul Kursi ní pé la ta'khudhuhu sinah ọba tí ń tamọ̀ ló gbé èyí mú lòun Ọlọ́run wala nawm bọ̀sibọ́sí pé ń tamọ̀ ní òun àṣekí ni ló wà mú òun Ọlọ́run ọba mi àlékè ọlá ìjànà Ọlọ́run ọba mi àlékè ọlá ń pè wá sáàkíyèsí nínú táwọn àfáà sọ fún wa pé Ọlọ́run ọba kìí ṣọba tó jókòó kò sì padà kí ni kò sinmi lẹ́yìn ìgbà tí ó ṣe kí ni lẹ́yìn ìgbà tí ó dáhùn tamọ̀ ní sánmà àti ilẹ̀ yìí kí ń tamọ̀ ní ronkan máa wò ń pé nígbà tó padà dá sánmà àti ilẹ̀ yìí ó dàbí pé tó fi wá ju ọ̀rọ̀ bọ̀ kó sẹ́yà láràṣí yẹn ó fi sinmi ni ìsinmi kò nínú ọ̀rọ̀ Ọlọ́run ọba ó ní kulla yawmin huwa fi sha'n ó ní gbogbo ìgbà lòun Ọlọ́run ọba lòun fi ń bẹ nínú iṣẹ́ lòun fi ṣe iṣẹ́ yẹ̀ mọ́ ọba tí ìrẹ̀ ni òun Ọlọ́run ọba. Gbogbo ohun tá a wá sọ yìí nǹkan kan tí ò lè ṣẹlẹ̀ sí Ọlọ́run ọba mi Ta'ala ẹ̀yọ́ ọmọ ìyá mi ọ̀wọ́n jùlọ ní Islam. Ẹ wá já kó ń bẹ nínú ayé ẹlẹ́kẹ̀ẹ́jì tá a tún padà rí títóbi Ọlọ́run ọba òun náà ni Ọlọ́run ọba ti ń sọ fún wa nínú Suratul Mu'minun
nípa bí mímọ̀ tọ́lọ́run sọ fún wa a'udhu billahi minash shaitani rajim summa khalaqna an-nutfata 'alaqatan fa khalaqna al-'alaqata mudghah fa khalaqna al-mudghata 'idhaman fa kasawna al-'idhama lahman thumma ansha'nahu khalqan akhar fa tabarakallahu ahsanul khaliqin. Ọlọ́run bá mi àlékè ọlá tún gbẹ̀rẹ̀ tóbi o jàmá ó tún wá ìbùkún tó tóbi fún ara nínú Al-Qur'an ní Suratul Mu'minun. Mọ̀ gbọ́ ni nígbà tí Ọlọ́run bá ń sọ fún wa nínú Al-Qur'an Ọlọ́run summa khalaqna an-nutfata 'alaqa nígbà tó fẹ́ ṣàlàyé biology fún wa SVT táwọn ọmọ ń kà nísìn èyí ní science naturelle láti fi hàn pé òun lọ́lọ́run ọba lòun nìkan gbogbo pátápátá tí ó kù kan. Ọlọ́run summa khalaqna an-nutfa láti ohun tamọ̀ níbi àtọ̀ jàmá láti ibi ohun tamọ̀ níbi àtọ̀ khalaqna al-'alaqa summa khalaqna an-nutfata 'alaqa àwọn Ọlọ́run wá ní nígbà tí ohun tamọ̀ ní àtọ̀ yóò yé yín àtọ̀ kó jáde kó ní ara ohun tamọ̀ ní ara ọkùnrin ayé summa sayyarna an-nutfa wa hiya al-ma'u ad-dafiq alladhi yakhruju min salbi rajul òun náà ní ohun tamọ̀ ní báwo náà ń pè omi tí máa ń jáde pẹ̀lú agbára tí ń jáde níbi gbá ìyá ọkùnrin tí ń jáde níbi ohun tá a mọ̀ ní ẹ̀yìn ọkùnrin ń jáde níbi ẹ̀yìn ọkùnrin wàtàrà ibil mar'a wa hiya nizamu sadriha èyí wá ń jáde èyí tí ń jáde lára ohun tá a mọ̀ ní kíni tí ń jáde lára obìnrin níbi gbá ìyá rẹ̀ òun ni ó padà papọ̀ lẹ́nu kan Ọlọ́run ní nígbà tí ó bá padà tó bá papọ̀ thumma khalaqna an-nutfata 'alaqa àwọn Ọlọ́run wá ní nígbà tí ó kò níbi àtọ̀ yẹn kó padà wá di ohun tá a mọ̀ ní kí ni alákọ̀ nígbà tí Ikrima tó fẹ́ ṣàlàyé alákọ̀ yẹn ó ní alákọ̀ huwa dam ó ní òun náà ní ló kó lórí àtọ̀ ló wá di ohun tá a mọ̀ ní ẹ̀jẹ̀ kíndí nígbà fa khalaqna al-mudghata 'idhaman tó bá kó ní ohun tá a mọ̀ ní àtọ̀ fa khalaqna tó kó ní ohun tá a mọ̀ ní àtọ̀ ẹ̀yin ọmọ ìyá mi summa khalaqna an-nutfata 'alaqa fa khalaqna al-'alaqata mudghah nígbà tó wá kó ní ohun tamọ̀ ní àtọ̀ tó di ohun tamọ̀ ní ẹ̀jẹ̀ ló wá kó ní ẹ̀jẹ̀ ló wá dìbà sí ẹran léyìí tá a lè gbé báyìí tá a gbé sẹ́nu pẹ̀lú ẹ̀kọ́ jàmá nígbà tó wá kó mẹ́ fa khalaqna al-mudghata 'idhaman Allahu akbar yaani shakkalnaha zata rasi wa yadayni wa rijlayni bi'idhamiha kí la Ọlọ́run wá ṣe nígbà tó kó látọ̀ bùṣe ó di ohun tá a mọ̀ ní ẹ̀jẹ̀ kíndí ó kó lẹ́jẹ̀ kíndí ó di ohun tá a mọ̀ ní bá sí ẹran ibi tó kó ní ohun tèmi náà kó jàmá nígbà tó di bẹ́ sí ẹran kí ni Ọlọ́run wá ṣe Ọlọ́run wá fún tá a mọ̀ ní bá sí ẹran yẹn ó wá fún ní fọ́mílà Ọlọ́run fún ní fọ́mílà ọ̀fà mi fún ní fọ́mílà ó fún ní erí ó fún ní ọwọ́ méjèèjì ó fún ní ẹsẹ̀ pẹ̀lú egungun pọ̀ ẹ̀yọ́ ọmọ ìyá mi ọ̀wọ́n jùlọ ní Islam gbogbo èyí ń fi agbára Ọlọ́run ọba ń fi hàn ní ìgbà tó wá padà sí kasawna al-'idhama lahma lẹ́yìn ìgbà táwọn Ọlọ́run ọba tá a wá fún ní ohun tá a mọ̀ ní egungun kasawna al-'idhama lahma àwa ní kí ohun tá a mọ̀ ní ẹran kó bo ohun tá a mọ̀ ní egungun náà kó bo àwa fi ẹran fi bo ohun tá a mọ̀ ní egungun náà èyí nàrà tí ohun tá a mọ̀ lọ́lọ́run dá nínú ìyá nìyẹn o ibi tó gbà nìyẹn o kò sẹ́ni tí ò gbàbẹ̀ wáyé jàmá ibi tá a gbà fi wáyé nìyẹn Ọlọ́run ní summa ansha'nahu khalqan akhar lẹ́yìn àwọn Ọlọ́run wá sọ di ohun tá a mọ̀ ní ẹ̀dá mi èyí nígbà tá a bá fi ohun tá a mọ̀ ní ẹ̀mí sí lára nígbà táwọn Ọlọ́run bá fi ẹ̀mí sí lára ansha'nahu khalqan akhar á sọ di ohun tá a mọ̀ ní ẹ̀dá mi jàmá Ọlọ́run tó bá jẹ́ bẹ́ẹ̀ pẹ̀lú àwọn ètò yìí fatabarakallah jẹ́ mímọ́ fún Ọlọ́run ọba o ẹ̀yìn fún Ọlọ́run ọba o ahsanul khaliqin ọba tó fi mọ ẹ̀dá dájú jọ ọba tí fi mọ ẹ̀dá ní mọ̀ dájú lọ jàmá kò wo ẹ̀dá ènìyàn kò wo fọ́mílà wá bì kan tó fi wá gbà tó fi nínà òun fọ́nà nígbà ìrùn ti béèrè tó fi wá padà á táwa léyìí tó yàtọ̀ sí ohun tá mọ̀ ní àwọn ta ni àwọn fọ̀ọ̀ṣì wọn bẹ́ẹ̀ bá ní fíọ̀ṣì wọn fẹ́ ṣe gan nísìn lórí fọ́mílà kankan àti ara ẹ̀ ní ó wò ló fi ṣe kí ni ló fi ṣe ohun tó fẹ́ ṣe àwọn alágbẹ̀dẹ àmọ́ Ọlọ́run ọba mi tààrán ńlá ọba mi títóbi yìí kò wo ohun tá mọ̀ ní fọ́mílà wa níbì kan kó tó dẹ́ ìmì pẹ̀lú yín tó bá jẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run ní fatabarakallah ǹjẹ́ o ẹ̀yìn tó tóbi
gbígbẹ̀rún fún òun ọlọ́run ọba níbi pé ọba tó mọ nǹkan dá lóhun ọlọ́run ọba tí ó ṣeun tàmílẹ́ni tó mọ nǹkan dá lóhun ọlọ́run ọba. tẹ́ bá fẹ́ wọ àyà yìí zakara al-haqqu tabaraka huna liyaqulu li khalqi ọlọ́run fi sọ fún wa nínú tamọ̀ nínú àyà ní pé ta'azama wa ta'ala sha'nullah min taghyir wa tabdil min hal ila hal li'anna dhalika mimma yajri 'ala al-makhluq munazzahun anha al-khaliq wa fi dhalika a'la lizul ẹ̀yọ́ máa yá mi ọ̀wọ́n jò ní ìsìdá ọlọ́run fi ń yé mi pẹ̀lú yín níbẹ̀ yẹn nípa mi pé ǹjẹ́ tí tóbi fún òun ọlọ́run ọba náà ọba àwo ọba tí ń yí nǹkan tí ń yí padà tí ń gbé kó lè rí ìṣesí kan lọ sí ìgbésí kan ń gbé kó lè rí ìṣẹ̀mí kan lè rí ìṣẹ̀mí kan jẹ̀mọ́ ǹjẹ́ òótọ́ bá jẹ́ bẹ́ẹ̀ mímọ́ fún ọlọ́run ọba náà ọba tí ó mọ́ kó mi gbogbo ohun tá a mọ̀ ní ìdọ̀tí ló sì máa jẹ́ àkíyèsí fún gbogbo ẹni tó bá padà nílẹ̀ akẹ́yìn fún mímọ́ nǹkan ọlọ́run ọba o ọba alágbára ni ọba tó tóbi ni àádọ́ ọba yìí níwọ̀n balógo ti ọlọ́run a sì tún máa tẹ̀síwájú sallallahu ala sayyidina muhammadin wa ala alihi wa ashabihi ajma'in assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rọ̀ Sunna TV ìmọ́lẹ̀ nínú sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam. Ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ lórí ìkànnì yìí náà ni o. Òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa Sunna ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kọ́ ẹ̀kọ́ tó péye nípa Sunna. Alhamdulillahi wahdahu wassalatu wassalamu ala rasulillah adápẹ́ fún ọlọ́run ọba a sì tọrọ ìkẹ́ẹ̀kẹ́ fún adéwálé Muhammad sallallahu alaihi wasallam àkí ẹ̀yin ọmọ ìyàwó àwọn jùlọ níbi ìmọ̀pèpè sójú ọ̀nà ọlọ́run tẹ̀sí ń kẹtùn àkẹ́tì gbó wa lọ́tún àtọ̀rọ̀dọ̀ ọlọ́run ọba kó ṣe láti ọgbà fún wa o kó máa dá lómi pẹ̀lú yín ní àyà ẹ̀yin ọmọ ìyá mi ọ̀wọ́n jùlọ nínú Islam àyà tí a kà fúnra wa tẹ́lẹ̀ níbi tọ́lọ́run sì gbé ń sọ tabarakallahu rabbul alamin ẹ̀yin náà ẹjẹ́ àwò ìgbà tọ́lọ́run ní summa khalaqana nutfata alaqa wa khalaqana alaqata mudghah فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه وخلقنا آخر فتبارك الله أحسن الخالقين. à ń kọ́ Ọlọ́run ọba mi àlékè ọlá nínú àyà yìí ó fi oríṣiríṣi àwọn étape ìpele tí àwọn èdè ènìyàn tí a gbà wá ayé à ń pò fi hàn wá nínú àyà yìí. àfáwọn sọ fún mi pẹ̀lú wípé àyà yìí kì í ṣe nǹkan tá a fẹ́ mọ̀ nìkan nìyẹn a tún lè padà mọ̀ nínú àyà yìí pé títóbi ọlọ́run ọba nítorí òun gangan gbé títóbi fún ara rẹ̀ nítorí ó ń pé ohun tamọ̀ ní iṣẹ́ tóun ṣe yìí ṣe ohun tamọ̀ ní iṣẹ́ nìpọ́tìkì jàmọ́ bẹ́ẹ̀ ìbá jẹ́ ọlọ́run ọba jàmọ́ kò lè ṣe é jàmọ́ nítorí pé kí ni a ti rí ọ̀pọ̀ nínú ohun tamọ̀ ní àwọn èèyàn tí wọ́n mú nǹkan míì lẹ́yìn ọlọ́run ọba táwọn wò ń pe alágbára ní tán sì wò ń pa agbára nìkan ọ̀hún tí wọ́n sì wá nǹkan dọ́dọ̀ rẹ̀ tí ò padà ṣe fún wọn jàmọ́ náà làfáàfin sọ fún mi pẹ̀lú yín pé àfáàfin ṣe wa ní pé ọba mi àlékè ọlá tí tóbi fún ọlọ́run ọba náà ọlọ́run sì tún wá fi yé wa nínú àyà yìí pé alámúlò záwìlì okòl bí i náà máa máa bí dàfíl áwòdì ghayra Allah ní pé pẹ̀lú bí táwọn èèyàn lè sìn nǹkan míì lẹ́yìn ọlọ́run ọba wọ́n lè rí nǹkan míì sìn lẹ́yìn ọlọ́run gẹ́gẹ́ bí ògún sapata omi odò bẹ́ẹ̀ ǹjọ́ ìmàmí àtà táwọn èèyàn máa ń sìn lẹ́yìn ọlọ́run àti ìwà gbọ́ láwọn àwọn ọba tí wọ́n fabricate àwọn ọba fabricate àwọn ohun tamọ̀ lá àwọn àdó àwọn ohun tamọ̀ ní ọba tó ń fa andédé fabricate fúnra wọn jàmọ́ àti ìgbọ́ níbì kan pé innaha awjasa tiflan bitilka al-kayfiyya àti ìgbọ́ níbì kan pé ọlọ́run ọba wọn tí wọ́n ń sìn náà lẹ́yìn ọlọ́run tí wọ́n wá ìrànlọ́wọ́ lọ dọ́dọ̀ rẹ̀ tí wọ́n sáré lọ sọ́dọ̀ rẹ̀ tí wọ́n wọ́ ọmọ dọ́dọ̀ rẹ̀ àrísì wọn wá dọ́dọ̀ rẹ̀ àgbéga wọn wá sọ́dọ̀ rẹ̀ jàmọ́ ìtẹ̀síwájú ní iṣẹ́ wọn wá sọ́dọ̀ ìsáfáyé wọn wá dọ́dọ̀ rẹ̀ àti ìwà wọn gbogbo àwọn nǹkan tẹ́ ń sáré lọ sọ́dọ̀ wọn yẹn àti ìpadà gbọ́mì kan pé kí ní ọ̀hún tẹ̀wá padà ṣe kí ni ó dá ẹ̀dá kan jàmọ́ kó tẹ̀ jẹ́ bèbí ọ̀yọ́ kékeré kan báyìí jàmọ́ àti ìrìkò darí jàmọ́ tó wá kó lérí ìpele yẹn bọ́sẹ̀ ìpele tọ́lọ́run bá dà yẹn àti ìrì jàmọ́ ibẹ̀ yẹn a ti mọ̀ pé ọlọ́run ọba mi àlékè ọlá òun náà lọ́ba ti fi mọ́ ẹ̀ dáadáa òun náà ló jẹ́ ọba tí a gbọ́dọ̀ sáré dé táfi gbogbo àwọn nǹkan jágbàjàgbà yẹn àwọn kan dandan yẹn jà wọ́n àwọn kan ò fò jà mọ́ tí ó lè mú wa lóyún síwájú nígbà ní ìṣẹ̀mí ayé wa
bọ̀sibọ́sí gbé àpàdà rọ́nà àbáyọ lálìkìyàmọ̀ káfílẹ̀ káwá dìmọ́ ọlọ́run ọba yìí Allahu Akbar ká sáré lọ sọ́dọ̀ ọlọ́run ọba náà fafirru ila Allah ká sáré lọ sọ́dọ̀ ọlọ́run ọba náà káàrin ẹ̀jẹ̀ ká sáré kẹ́sì àtánlẹ̀ káwọ́ ọlọ́run ọba náà ní ọba láti ìlẹ́yìn ihun tá a máa láyà yìí ihun tí ń pè mí pẹ̀lú yín sí àkíyèsí rẹ̀ nìyẹn ẹ wá padà wá rí nípa bí ń pé bàbá tẹ̀wá ní pé bàbá tó jẹ́ sábàbí tí ọmọ yìí fi wáyé nígbà tọ́lọ́run fi ń ṣe ìpele ṣebí bàbá kan ló ṣe sábàbí bíbọ́ àtọ̀ yẹn tó bọ́ síbi tí ó padà bọ́ sí á padà yín pé àti bàbá yẹn tóun náà jẹ́ sábàbí gbogbo wọn ò jà mọ́ inú ẹ̀wù ọlọ́run ọba náà ni wọ́n wá nítorí pé òun gan kó tó di bàbá èrí ìpele tóun náà tó gbà ní kó tó padà ṣe kí ni kó tó wá padà di bàbá ibẹ̀ yẹn àmọ̀kọ́ ọlọ́run ọba òun lọ́ba tó ní ìkápá lórí gbogbo tòun náà ní àṣẹ tòun náà sì ní agbára jẹun òun náà sì ní agbára. nínú ayé àtàtù padà rí ẹ̀yin ọmọ ẹ̀yà mi ọ̀wọ́n jùlọ tààtù fi padà sọ̀rọ̀ nípa ohun tá a mọ̀ ní tóbi ọlọ́run ọba yìí fi Suratul Furqan ayé àtàǹpẹ̀ ní Suratul Furqan tọ́lọ́run sọ fún wa nínú Qur'an pé tabarakalladhi nazzala al-furqana ala abdi tabarakallahu alladhi nazzala al-furqana ala abdi ǹjẹ́ mímọ́ fún ọlọ́run ọba èrò èyí tó sọ tamà ní al-Qur'an kalẹ̀ fún tamà ní ẹwú rẹ̀ tí ń jẹ́ta ní Muhammadun sallallahu alaihi wasallam Rasulullah ó sọ al-Qur'an kalẹ̀ fún wọn laqad ja'a al-haqqu tabaraka huna liyarfa'a al-iham alladhi qad yusawir ba'd al-ibad min ma'na an-nuzul li'anna alladhi yanzil la shakka yas'ad wa fi dhalika isaratu li ma'na al-haraka فنزه الحق ذاته بتبارك أي تعاظم وتعالى شأن الله من النزول والصعود وإنما الذي نزل هو وحي الله tẹ́ bá fẹ́ wo àyà yìí àfáà ń pè mí pẹ̀lú yín sí àkíyèsí nípa wípé ìgbàtọ́ ọlọ́run ọba ní pé tabarakallah mímọ́ fún ọlọ́run ọba alladhi nazzala al-furqana ala abdi èyí tóun sọ ohun tamà lálẹ́ Kùránì òun sọ̀kalẹ̀ fún tamà ní ẹrú tóun tí ń jẹ́ Muhammad sallallahu alaihi wasallam ibẹ̀ yẹn àmàrò àkíyèsí ni láti fi jẹ́ pé ọlọ́run ọba mi àlékè ọlá ó yín pàwọ̀ ẹ̀dẹ́ ènìyàn a lè máa wò nípa wípé sísọ̀kalẹ̀ tọ́lọ́run ní òun sọ̀kalẹ̀ wá yìí ìtumọ̀ ní pé ohun tó ń sọ̀kalẹ̀ yìí ó tún lè mọ́ gùnkè lọ kó mọ́ sọ̀kalẹ̀ jàmá tọ́lọ́run ọba kò ní ibẹ̀ àfáàfin yẹn pé ohun tọ́lọ́run ọba sọ̀kalẹ̀ tó sọ̀kalẹ̀ òun náà ni wá yìí lọ́lọ́run sọ̀kalẹ̀ fún Rasulullah sallallahu alaihi wasallam tí jẹ́ Al-Qur'an kì í ṣe gbọ́ ọba mi àlékè ọlá padà sọ̀kalẹ̀ fún wa kì í ṣe yẹn nítorí pé a lè mọ̀ rò pé lẹ́yìn ìgbà tó sọ̀kalẹ̀ o ẹni tí ń sọ̀kalẹ̀ ẹ gbọ́dọ̀ pé kí ni ọgbọ́dọ̀ mọ́ gùnkè padà jàmá ọlọ́run wọn fọ́n ẹ̀ mọ́ kó ń bi sísọ̀kalẹ̀ ara rẹ̀ àti ihun tamọ̀ ní gùnkè padà tá a lè mọ́ fi ro nǹkan kan nínú àwọn nǹkan táwa tá a ní tó yàtọ̀ sí tọ́lọ́run ọba mi ta'ala nítorí pé tá bá wọ ọlọ́run ọba òótọ́ ọlọ́run ọba ń sọ̀kalẹ̀ àmọ́ sísọ̀kalẹ̀ kan ni kò jọ sísọ̀kalẹ̀ táwọn ọlọ́run ọba tá a ṣe kí ni kò jọ sísọ̀kalẹ̀ táwọn èdè ènìyàn tí a ń sọ̀kalẹ̀ tá a bá nígbó ní ohun tamọ̀ ní sọ̀fíù wà nísìn wọ́n sọ fún wa pé sọ̀fíù wà ní ohun tamọ̀ lérí ìtajì lọ́wọ́ lè jùzẹ́mì ìtajì lẹ́yìn ohun tamọ̀ ní ìṣẹ́jú mẹ́rìndínlógún abẹ́ ń pé sọ̀fíù ń gan á ní ó ti wà ní ilẹ̀ ẹ mọ̀ padà rí pé sọ̀fíù tó wà lókè láàrin ṣáájú ìṣẹ́jú mẹ́rìndínlógún bàbá bẹ̀rẹ̀ lẹ́yìn ìṣẹ́jú mẹ́rìndínlógún àyìnbó ti wà ní ilẹ̀ ní ìmọ̀ tó báyìí ìdájọ́ ẹ̀ẹ́dẹ́ ènìyàn nìyẹn òun ní máa ń sọ̀kalẹ̀ ní mọ́gùn kẹ́ bẹ́ẹ̀ àmọ́ tẹ́ bá fẹ́ wọ ọlọ́run ọba mi ta'ala nígbà tó ọlọ́run ọba ní òun padà sọ̀kalẹ̀ ní ìdámẹ́ta òwú ayé la ilaha illallah tí fi ń yé wa nínú hadith kudusi jama òun sọ ní Ànábì Muhammad sallallahu fi ń yé wa nípa wípé òun sọ̀kalẹ̀ wá sánmà ayé nuzuluhu sísọ̀kalẹ̀ ọlọ́run ọba laysa ka nuzulil bashar kò dàbí ohun tamà ní sísọ̀kalẹ̀ wọ́dé ènìyàn o kò dàbẹ́ bá a bá ní ohun tamà ní ọlọ́run ọba sọ̀kalẹ̀ ó sì wà lérí ohun tamà lórí àláàṣí ẹ̀ náà níbẹ̀ àmọ́ ó sì wá ń padà sọ̀kalẹ̀ gẹ́bí tó ṣe fún wa ní ìròyìn tá a sì padà gbábọ́ bẹ́ẹ̀ ìgbàgbọ́ àwọn ahlùsúnà wàlìjàmá náà àkídà ahlùsúnà wàlìjàmá nìyẹn ó wà lókè náà bẹ́ẹ̀ náà ló sì ń sọ̀kalẹ̀ wá sánmà ayé àlàkè ìfiyètò yẹn líkù bí jalalihi lẹ́rí ìṣesí kan tí ò yé èèyàn ká àyàfi ọlọ́run ọba náà bá mi ti tóbi ọ̀hún jàmá ìdáni ọ̀hún la fi sọ pé ẹ̀làlí ọba tó ń ga ọba tí ó ga gíga tí ò jọ gíga nǹkankan nínú tẹmọ̀ ní àwọn nǹkan tó dá tá bá ní ọlọ́run ọba ga ọba tí ó ga náà sì ní yàmá ní gíga rẹ̀ ò jọ gíga àwọn nǹkan tó dá kan ní tèèyàn
nítàlìjànú níta kò jọ́jà máa ìzàn ọlọ́run á bẹ̀rẹ̀ ayà yìí báyìí gbé tabaraka alladhi nazzala al-furqana ala abdi mímọ́ fún wọn ọlọ́run ọba ẹni tí ọba tí ó sọ ohun tóun sọ ohun tamà ní al-Qur'ani kalẹ̀ fún ohun tamà ní kí ni ẹ̀wù tóun tí ń jẹ́ Muhammadun sallallahu alaihi wasallam ọlọ́run á bẹ̀rẹ̀ kìíní yìí láti fi wọn pè wá sáàkíyèsí pé sísọ̀kalẹ̀ yìí kìí ṣe sísọ̀kalẹ̀ ohun ọlọ́run bá ń gbé tẹ́ fi ń wé ẹ̀yìn ẹ̀dẹ́ ènìyàn pé tó bá sọ̀kalẹ̀ nísìn tó bá tọ́lú tó padà gùnkè lọ àmọ́ ohun tí ń sọ̀kalẹ̀ mẹ́jọ mọ́ òun náà ni wáàyí ni ọlọ́run ọba ló sọ̀kalẹ̀ ní ibẹ̀ yẹn kò í ṣe nǹkan kan tó tún yàtọ̀ sí wáàyí mọ́jàmá. nínú dámà nínú àwọn àyà yìí tí ń fi ọlọ́run ọba mọ́ tí sì ń gbé títóbi fún ọlọ́run ọba àtúwí àyà kan bẹ́ẹ̀ nínú sọ́ọ̀tù Mu'minun náà bẹ́ẹ̀ sọ́ọ̀tù Furqan náà bẹ́ẹ̀ jàmá tọ́lọ́run ọba ń sọ fún wa nínú al-Qur'ani a'udhu billahi minash shaitanir rajim tabaraka alladhi in sha'a ja'ala laka khayran min dhalika jannatin tajri min tahtiha al-anhar wa yaj'al laka qusura. ọlọ́run fi ń pe àwọn èdè ènìyàn sákìyèsí kí ló dé kí ni mo ti ń pè wá sákìyèsí ẹ̀ alákọ̀ọ́kọ́ lè jẹ́ agbọ́yà náà ọlọ́run ní mọ́ fún òun ọlọ́run èyí tó yẹ pé kí ni tó bá wu òun ọlọ́run ọba náà nítorí ọlọ́run ọba tó ní ìrádà ni lillahi al-irada ọlọ́run ní ìrádà àmọ́ wu nǹkan máa mọ́ wu ọlọ́run ọba ń gbà míì àmọ́ ní ohun tí wu èyí yàtọ̀ sí gẹ́bí tí ṣe ń wù ọ́ máa gbọ́ gbogbo ohun tá mà ní àwọn ìròyìn àwọn sifat tá a bá fún ọlọ́run ọba níbí gàdí mi gbogbo tó máa gbọ́ ohun tá mà ní ìròyìn ọlọ́run ma wọ́n gbé ma gbọ́ ń gbé kò jọ nǹkan kan níbi tamà ní àwọn ìròyìn gbogbo ohun tó dá kò jọ kò farajọ́ ọjà mọ́ nítorí pé òun gangan ti fọ́ra rẹ̀ mọ́ ó ní laysa kamithlihi shay'un wa huwa as-sami'ul basir laysa kamithlihi shay'un fi aqwalihi wa fi af'alihi wa fi dhatihi wa fi tasarrufi fi harakatihi nínú gbogbo ohun sọ̀rọ̀ ọlọ́run ọba ní ìṣe ọlọ́run ọba ní ìkankan nínú gbogbo nǹkan tọ́lọ́run lè ṣe ni kò jọ nǹkan kan nínú nǹkan tó dá jàmá ìdáni gbogbo ìròyìn tó bá padà gbọ́n pa fẹ́ fún ọlọ́run ọba ń bí kó máa yí ẹ wọ́n sì máa dá ẹ lójú pé kó jọ nǹkan kan níbi tí ń bẹ lọ́dọ̀ àwọn èdè ènìyàn ó jàmá ọlọ́run wa ní tabarakallah ìmọ̀ fún ọlọ́run ọba alladhi in sha'a èyí tó bá wo òun ọlọ́run ja'ala laka khayran min dhalika ló fún ẹ ní èyí tó tún dájú bẹ́ẹ̀ lọ àwọn gẹ̀fẹ̀rí ní sọ́fà nàbí Muhammad sallallahu alaihi wasallam gbà tó wọ́n rí ànábì Muhammad sallallahu ní Mákà ní ìlú Madina ànábì wà lọ́jà wọ́n ní má li hadha rasul ya'kulu at-ta'ama wa yamshi fil aswaq ewa tún ní ànábì ọlọ́run òjíṣẹ́ wa tún lè yíba ìtẹ́rìn lọ́jà káàkiri jàmá èyí tó wọ́n máa sọ fáwọn àfà ń gbé mọ́ ráfà ó fáwọn tamà láàgán dání láàgán ata àti ẹja èrò ló kẹ́yìn sáfà ò ní jẹun mọ́ ọlọ́run ṣàánú àwa káàárọ̀ jíire àfi ká mọ́ tọ́ pípẹ́ àwọn àfà báfa bá tún ní lọ́dọ̀ káàárọ̀ jíire wàhálà ní pàtàkì lọ ní Benin bíbí jàmá nílùú abẹ́nẹ̀ ti tọ́jú àfà bọ́lọ́run bá tó kẹ́ àfà àbùṣe ẹ̀ ń dán nísìn o ẹ̀ ń dán o òwò wọn káfà wà kísà ni lógo tí ọlọ́run kò ní wà kísà nígbà tóun náà bá ti dópọ̀ lọ́lọ́run lógo tí ọlọ́run kò ní wà kísà nítorí pé ọba mi ọba rán ní iṣẹ́ bá ní débẹ̀ lọ́lọ́run bọ́lọ́run bá ti rán èèyàn iṣẹ́ ló sì bá olú ẹ̀ ló bá débẹ̀ jàmá gẹ́gẹ́ tó bí bá Rasulullah sallallahu alaihi wasallam ṣe dúró la yansuraka Allahu nasran aziza àárín rẹ̀ Rasulullah àárín ní ìgbọ̀n á sì rìn ṣe bẹ́ẹ̀ náà lẹ́sìn ní ọlọ́run ọba ran Rasulullah sallallahu alaihi wasallam ó ràn níṣẹ́ ó ràn gbọ̀n jàmá ó sì dúró tì ìtànà ẹ̀yọ́ ọmọ ìyá mi wọ́n jẹ́ ní Islam àwọn gẹ̀fẹ̀rí wọ́n sọ fún Rasulullah sallallahu alaihi wasallam pé mali hadha rasul ya'kulu at-ta'am èwà ni wọ́n tamà ní òjíṣẹ́ yìí títún jẹun ní òjíṣẹ́ tó mọ̀ jẹun tó mọ̀ rìn lọ́jà èwo tún ni ọlọ́run wa bá títẹ̀ ọlọ́run ní wala tabaraka alladhi in sha'a gbọ́n fún ọlọ́run èyí tó ń rí tó bá wù ja'ala laka khayran min dhalika ó lè ṣe orí tó tún jù bẹ́ẹ̀ lọ ló ṣe fún rẹ̀ ọlọ́run fún rẹ̀ Rasulullah inú àwọn orí tó ṣe fún rẹ̀ jannatin tajri min tahtiha al-anhar ló ṣe àwọn ọgbà fún ẹ̀ àwọn basatin àwọn ohun tamà ní àwọn oko ní gidi oko tí ohun tamà láwọn akérèmọdò àmọ̀ ṣàn nínú ẹ̀ wọ́n jẹ́ lẹ́kàkọ́ sọ̀rọ̀ ló sì kọ́ ilé ohun tamà ní ìmọ̀ fún ẹ ilé ìmọ̀ fún ẹ láyé àmọ́ ayé jẹ́ ohun tamà ní ibi ó jẹ́ ilé kan tọ́lọ́run ò fẹ́ràn ọba àyàn àdìkẹ́ ọlá ò fẹ́ràn ayé bọ́lọ́run bá fẹ́ràn ayé ni jàmá ẹni tí ò fẹ́rí balẹ̀ gẹ̀fẹ́rí ò ní rí omi mu nínú ayé náà o àmọ́ ayé yìí ọlọ́run ṣe fún ẹni tó ṣe tòun ó sì ṣe fún ẹni tí ò ṣe tiẹ̀ bó bá ṣe tọ́lọ́run ó ra ayé lò bó ṣe tọ́lọ́run ó rí ayé lò èèyàn máa yá mi wọ́n jọ ní Islam náà ló fà ìpàdé wá díwájú ọlọ́run ọba nígbà tó bá padà pàdé wájú ọlọ́run
fún ẹni tó bá tẹ̀lé tọ́lọ́run ọba láyé láti fi rí ìkẹ́ àti ọlá àti ọlà àti àánú tọ́lọ́run fẹ́ kó tí onítọ̀hún nígbà tó bá padà pàdé kọ́lọ́run kó mọ̀ ṣe wá lẹ́yìn tá a mà ní ẹni tó jẹ́ pé nígbà tó bá padà pàdé ẹ̀ o á pàdé ọlọ́run ọba lẹ́ni tó yọ́nú sí àbọ̀ wa jàmá. ìdá nígbà tí ó padà sọ bẹ́ẹ̀ wọ́n ní kí ni ohun tá a mà lánàbì ọlọ́run wa ni tó bá wò wọ́n ọlọ́run mímọ́ fún wọn ọlọ́run ẹni tóun lè ṣoore tó jù bẹ́ẹ̀ lọ fún ọ̀rẹ́ oní Rasulullah sallallahu alaihi wasallam. àwọn ni kí ló fà tọ́lọ́run wa ń sọ tabarakallah níbẹ̀rẹ̀ àyà yìí ọlọ́run tabarakallah láti fi máa ń pé gbígbádùn àwọn nǹkan yìí gbogbo tẹ́ ń sọ òun ọlọ́run ọba lòun ní lọ́wọ́ tóun ò nídìí rẹ̀ ọba tí ò nídìí ẹ̀ lòun ọlọ́run ọba nítorí pé ẹ fẹ́ gbádùn ilé ẹ fẹ́ gbádùn tamọ̀ lówó ẹ fẹ́ gbádùn tamọ̀ láwọn ọgbà ọlọ́run lòun ò nídìí rẹ̀ Allahu Akbar nítorí pé ọba kan ni ọlọ́run ọba asọ́mọ́dù lọ́lọ́run ọba tí ò ní àgbẹ̀dù tó fẹ́ jẹ tó fẹ́ mú lòun ọlọ́run ọba ìzàn mímọ́ fún ọlọ́run ẹ̀yin ẹ̀dí èèyàn lẹ́ni gbogbo àwọn nǹkan yìí tẹ́yìn táwọn ọlọ́run á sì mọ̀ ṣe fún nígbà tó bá wà wá nígbà tó bá bá ohun tamọ̀ ní hikma ọlọ́run ọba tó bá ń bá mu lọ́lọ́run fi bẹ̀rẹ̀ ohun tamọ̀ ní àyà yìí báyìí pé tabaraka alladhi in sha'a ja'ala laka khayran min dhalika jannatin tajri min tahtiha al-anhar wa yaj'al laka qusura ọ̀hún tó kọ́ ilé fún ẹ la ilaha illallah ní àwọn ilé tó ń gbé ló gbádùn gan àwọn ilé tó wà náà bá wọnú ẹ̀ báyìí àfà Allahu Akbar bó bá sun ọjọ́ kan mẹ́ kódà bó bá mú ẹ̀ gan àti dìde lọ kí wọn àfà wàhálà ni tó bá fi sun owó tó bá máa ń ṣe kìyàmù léèlù àwọn ilé kan nìyẹn bó bá ṣe kìyàmù léèlù ìwọ tó máa ń ṣe kìyàmù léèlù tẹ́lẹ̀ tó lọ wọnú àwọn ilé kan tó bá fi dùbúlẹ̀ báyìí ìyọmọ ìyá mi wọ́n jọ ní Islam ó yà kìyàmù léèlù gan bóyá as-salatu khayrun minan nawm ní ó jìyẹ gan lára gan àwọn ilé ń bẹ́ẹ̀ àwọn ilé bẹ́ẹ̀ jàmá ẹ̀yọmọ ìyá mi wọ́n jọ ní Islam lórí ilẹ̀ ń bí Ọlọ́run wá ní pé kí ni àwọn ìgbádùn yín gbogbo tẹ̀yìn ẹrú ni kò í ṣe tèmi Ọlọ́run tí bá ní tẹ̀yìn ẹrú ẹ̀yin ẹni láti fi ṣègbádùn kì í ṣe ohun táwọn Ọlọ́run bá ta lò jàmá Ọlọ́run fi tabaraka alladhi in sha'a ja'ala laka khayran min dhalika jannatin tajri min tahtiha al-anhar wa yaj'al laka qusura. nínú àwọn àyà tí a tó padà mú jàmá ọ̀hún náà ni àyà tọ́lọ́run tún sọ fún wa nínú al-Qur'an nígbà tabaraka alladhi ja'ala fi as-sama'i buruja wa ja'ala fiha sirajan wa qamaran munira Ọlọ́run ní mímọ́ fún wọn Ọlọ́run ọba alladhi ja'ala fi as-sama'i buruja èyí tó ń fi ohun tamọ̀ ní iná òun fi sí ohun tamọ̀ ní sámà òun fi sí jámà ja'ala fiha siraja òun fi ohun tamọ̀ ní iná òun fi sí wa qamaran munira èyí ni òun ìjọyé òun fi ohun tamọ̀ ní òun sì fi òṣùpá bẹ́ẹ̀ náà ni òun fi ohun tamọ̀ ní ìràwọ̀ òun fi sí ohun tamọ̀ ní sámà. àfáà ní kí ló wá fà tó yẹ pé Ọlọ́run ọba nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ àyà yìí ní pé òun fi àwọn nǹkan yìí sí sámà òun òṣùpá ìràwọ̀ Ọlọ́run wá bẹ̀rẹ̀ kò tabarakallah Allahu akbar. àfáà ní laqad iktashafa al-ilm al-hadith man al-buruj wal-akhadid al-kawniyya min 'azamatin wa sa'a Allahu akbar. àfáà ní ohun tá a mọ̀ ní àwọn ìmọ̀ ìsìn àwọn ìmọ̀ ìjìnlẹ̀ nígbà tí wọ́n ṣe research èèyàn ọmọ ìyá mi wọ́n jùlọ ní Islam wọ́n ṣe research nípa bí n pé báwo ni ohun báwo ló tó báwo ni ìràwọ̀ báwo ló tó òṣùpá gan báwo lòun náà tó wọ́n rí pé ohun tá a mọ̀ ní ohun buhaya ó lágbára nínú fífẹ̀ ó tóbi àwọn kan tí ń báyìí láàrin ó tóbi gan jàmá ń bẹ nínú wọn sọ fún wa pé ń bẹ nínú àwọn nǹkan yìí tá à ń sọ nínú àwọn òṣùpá kódà ń bẹ nínú tamọ nínú àwọn ìràwọ̀ ọyọ kan ó tóbi gbogbo ilẹ̀ lọ jàmá la ilaha illallah ń bẹ nínú ìràwọ̀ ọyọ kan jàmá tó tóbi ju ohun tamọ ní gbogbo ilẹ̀ lọ jàmá ẹ wo ilẹ̀ tá à ń gbé yìí nígbà tí nǹkan náà bá wá tó bẹ́ẹ̀ èèyàn máa ìyá mi wọ́n jò nínú ìgbàgbọ́ àwọn nǹkan yìí ó tó bẹ́ẹ̀ òun tóbi ó buhaya ká lóun tẹ̀ tó ilẹ̀ àti ìsọ ohun tamọ ní ti òṣùpá àti sọ ìṣiríṣiríṣiríṣi ní táwọn ní ìràwọ̀ tó bá mi tó fi yẹ sánmà tó bá jẹ́ bẹ́ẹ̀ jàmá ìgbà tọ́lọ́run ń ṣe àwọn nǹkan bẹ́ẹ̀ nǹkan mèremère bẹ́ẹ̀ sí sánmà jàmá kí ló wá yẹ Ọlọ́run ọba náà báwo lọ́ba náà wá tó nínú ọlá ìbéèrè fún gbogbo tó bá ní làákàyè liman kana lahu qalbun aw alqa as-sam'a wa huwa shahid gbogbo ẹni tó bá ní làákàyè láti mọ ohun tó wá ṣe láyé tó wá mọ ohun tó bá àmì tó ṣe torí ẹ̀ tó fi dá ẹ̀yin ọmọ ìyá mi wọ́n jùlọ ní Islam ó gbọ́dọ̀ mọ̀ bẹ́ẹ̀ pé ọba tó dá nǹkan yìí ọba tó bù háyà tó dá àwọn nǹkan yìí báwo lòun gan báwo lò wá inú ọlá la ilaha illallah lọ́lọ́run ọba nígbà tó fi á sọ
ló fi ní tabarakallah mímọ́ fún wọn ọlọ́run ọba o tabarakallah gbígbẹ́ fún wọn ọlọ́run ọba o ó ti sọ sínú àlùkò ní wa ma qadarullah haqqa qadri ó ní gẹ́bí tó ṣe tọ́kẹ́ gbé wọn ọlọ́run ọba gan ẹ̀yin ọ̀dẹ́ ènìyàn ẹ̀ gbé wọn ọlọ́run ọba tó bẹ́ẹ̀ ẹ̀ gbé wọn ọlọ́run ọba ọlọ́run bù háyà lọ́ba ta àfà lànàbí Muhammad sallallahu alaihi wasallam ó ní tábà jẹ́ pé a mọ ohun tóun mọ̀ ni la dahiktum qalila àbáwọn sọ pé ẹ̀yin wa díẹ̀ lámàrin wa bakaytum kathira àmọ̀ sunkún pípọ̀ nítorí pé agbára ọlọ́run ọba bò háyà jọ bí n ta ṣe ń sin ọlọ́run ọba lọ́jà máa mélòó fi ń sin ọlọ́run mélòó ló fi ń sin ọlọ́run ìhun máa ń gbóhùn tó yọ ọ̀rọ̀ yàn àtùgbẹ́ rẹ lómi ló mọ̀ pàjẹ́ ló lóhun ní gbèsè lọ́run wọ́n ń jẹ gbèsè sọ́lọ́run ojú òtí yé gáwà jẹ́ mọ́ ẹlòmíà fi ohun tamà ní àyílà pàtàkì irú àwa táwà ní tọ́pá àwa táwà ní ohun tamà ní wàndù táwà lọ́jà náà bẹ́ẹ̀ lọ tọ́ba táwà ní àwọn ọjà olúòkèrè ó fẹ́ àyílà ilẹ̀ tó bá lọ́jà ó fẹ́ àlásàrí lẹ̀ mọ́gìrì ló wá wọlé ló ṣàrà ló lóun fẹ́ kírun tá òun kì í fọ́lọ́run àbóhun fún ara rẹ̀ ọlọ́run ọba mi gba ọgbàkúgbà o ọlọ́run ò tẹ̀ nídìí ohun tamà ní ìrun tó ń kí ìyá ọmọ ìyá mi ọ̀wọ́n jọ ní Islam Allah ọba mi ti dá àwọn tí wọ́n ń sìn ó wá kírun yẹn àǹfààní yẹn tún padà bọ́ sórí ara rẹ̀ ìyá ọmọ ìyá mi ọ̀wọ́n jùlọ ní Islam léyìí tó jẹ́ pé tí wọ́n náà bá padà pàdé wájú ọlọ́run ó sì rí ọlọ́run ọba ní ọba tí ọlọ́run ó yọ́nú sábọ̀ rẹ̀ ó máa gbọ́dọ̀ mí ọmọ sọ pé mọ́sáàsì òrebi kan ni nípa èyí ti ilẹ̀ tí wọ́n lé jù ẹ tí wọ́n mú kókó mọ́ ta mọ̀ lẹ́sìn náà sọ báwo ló ṣe jẹ́ sí mọ́ ìṣùtọ́ ẹ̀yẹn tẹ mọ́ ní ẹmọ́ láwùn gbọ̀n náà ìgbésọ́ mọ́ gbọ́ lẹ́nu ta mọ̀ ní ẹnu ẹyẹ ni ẹnu ẹyẹ ọlọ́run ṣàánú ń pé kí ni wàhálà yín ti pọ̀ tẹbí kásà kí tẹbí wọ́n ní ká kírun ni àwọn ní ká kírun o wọ́n ní ká gbé ìhun dúró ni o tẹbá rẹ lómi ló mọ ní pé òun tẹ̀ ní gbèsè lọ́rùn àwa wo ohun tó mú fi ní gbèsè lọ́rùn yàmá àwọn pé wàhálà ayé kan àwò ní pé kí ló fà tó fi ní gbèsè lọ́rùn ààrí kó jẹ́ pé àjú pé kó jẹ́ pé wàhálà ayé kan pohùn òun ló mú ló fún ní gbèsè lọ́rùn ẹ̀rí wàhálà ó lè jẹ́ ọjà níta àbọ̀ wọn á di iṣẹ́ kan tó jẹ́ iṣẹ́ ayé kan tó fi ní gbèsè lọ́rùn ọkùnrin sì gbọ́dọ̀ ṣe gbogbo ìgbà gbọ́dọ̀ mọ kírun nínú tamà nínú jàmá obìnrin Ọlọ́run yọ̀ọ̀dá fún kó mọ kírun nínú tamà ní kíni nílé àmọ́ ọkùnrin gbọ́dọ̀ lọ mọ́sálásí ẹjá Ọlọ́run ọba sì jàmá ká gbìyànjú ká ń pé a bá Ọlọ́run ọba abáṣọ ká tó jáde kó láàyè Ọlọ́run wa sọ fún mi pẹ̀lú yín ẹ̀yàn ọmọ ìyá mi wọ́n jùlọ nínú tamà nínú àyà yìí ní pé kí ni tabaraka alladhi ja'ala fi samai buruja wa ja'ala fiha siraja wa qamaran munira afáàní tábà wo ohun tamà ní àwọn ohun tamà ní science wọ́n padà develop ẹ̀ fún wa pé wọ́n padà fi hàn wá pàbí pé àwọn ohun tamà láwọn kan tá à ń dá ọkọ̀ yìí ohun ní òṣùpá ni bẹ́ẹ̀ rẹ̀ jẹ̀mọ́ àwọn kan tó fẹ̀ nínú tamà nínú ẹ̀dá Ọlọ́run ọba ní jẹ̀mọ́ wọ́n tóbi gan tí tóbi ẹ̀ tó bá báyá tóbi ẹ̀ o kadhalika as-siraj wa hiya shams bẹ́ẹ̀ náà ni tamà ní siraj tamà ní ohun tẹ́gbẹ́ bí sáré sọ fún wa gbogbo àwọn nǹkan yìí Ọlọ́run sì wá ṣe ó tó wá ń jẹun tamà ní Ọlọ́run fi ń jẹ́ kó máa ń ṣe khidmah fún wa ní ká máa wúlò fún wa ẹjá wo ohun bóhun ọba jáde ní jóòdù jáde jàmá wàhálà ní fún wa báwo la fẹ́ sáṣọ wa báwo la fẹ́ jẹun gbà bẹ́ẹ̀ lọ jàmá èyí ọmọ ìyá mi wọ́n jùlọ ní Islam tó bá jẹ́ bẹ́ẹ̀ jàmá Ọlọ́run ọba ní àwọn nǹkan yìí tóun dá láti fi padà ṣe kí ni fi wúlò fún yín ni àmọ́ òun Ọlọ́run ọba tóun ò nídìí nǹkan kan ni òun Ọlọ́run ọba òun dá wọn òun ò nídìí wọn ẹ̀yin lẹ nídìí wọn Ọlọ́run ní òun rọrọ̀ nítorí bó ti péré ẹ̀ ní pé al-Qayyum ló lọ Ọlọ́run al-Qa'imu li nafsihi ọba tó dádúró fún ara rẹ̀ yín kò sí ohun tó mọ́ Ọlọ́run ọba dúró àwa ní àwọn nǹkan tó mọ́ àdúró báàbá ohun bí dáàmọ̀ ohun àmọ̀ kígbe ni báàbá oṣùpá gan àmọ̀ kígbe ni báàrí ìra ọ̀gán àmọ̀ kígbe ni báàrí òyò àmọ̀ kígbe ni ǹjẹ́ àwọn nǹkan ẹ̀rọ máa wà dúró àmọ́ Ọlọ́run dá àwọn nǹkan yìí kò nílò ẹ̀jẹ̀ mọ́ ó ní lọ́wọ́ ìfìfọ̀lá ni la ilaha illallah la ilaha illallah la ilaha illallah ọmọ ìyá mi wọ́n jùlọ ní Islam nínú tamà ní àwọn nǹkan dátù padà rí tọ́lọ́ tó fi bá sọ̀rọ̀ Ọlọ́run wa tabaraka alladhi lahu mulku samawati wal ard wa ma baynahuma wa indahu ilmu sa'a wa ilayhi turja'un Ọlọ́run mímọ́ fún wọn Ọlọ́run gbígbọ́n fún wọn Ọlọ́run ọba ẹ̀wọ́ alladhi lahul mulk ọba tó ń ní tamà ní mulku samawati wal ard wa baynahuma òun ní ìkápá sámà gbogbo lọ́wọ́ ìkankan ò lè gbé nínú sámà bí tó ṣe tó yẹn jàmá tí ì ṣe pẹ̀lú àṣẹ ohun Ọlọ́run
La ilaha illallah. Bẹ́ẹ̀ náà ni ilẹ̀ òun lòun ní ìkápá rẹ̀ lọ́wọ́. Kò sí ohun tá mọ̀ ní ohun tó fẹ́ gbérí nínú ilẹ̀ jàmáà tí ó gbérí tí í ṣe pẹ̀lú àṣẹ òun Ọlọ́run. Bẹ́ẹ̀ náà ni ohun tí ń bẹ láàrin sánmà àti ilẹ̀ jàmáà Ọlọ́run ní nǹkan kan ò lè gbérí ń bẹ̀ àyàfi pẹ̀lú òun àṣẹ òun Ọlọ́run. Òun lòun ní ìkápá gbogbo wọn lọ́wọ́. Wa indahu ilmu sa'a. Ọlọ́run ní ìmọ̀ ìjọ́ kẹyìn kò sẹ́ni lóní lọ́wọ́ bí wàá ṣe òun Ọlọ́run ọba. Wa ilayhi turja'un. Àwa fẹ́ akọ̀ ọ̀dọ̀ wọn Ọlọ́run náà ni a padà sí. Jàmáà liya'lama al-khalqa anna al-malik al-haqq li hadha al-wujud la yantafi bil-mawjud min ayna al-wujud ma anna kulla mulkin lahu. Èyàn máa yá mi ọ̀wọ́n jùlọ ní Islam. Wọ́n bá fẹ́ wọ Ọlọ́run. A padà dá mọ̀ pé ọba mi àlékè ọlá yìí òun ni ọba olódodo tó ní ìkápá gbogbo nǹkan lọ́wọ́. Gbogbo nǹkan tí ń bẹ yìí Ọlọ́run ọba ló ní lọ́wọ́. Bí yẹn bá sọ pé ilẹ̀ mi, ilẹ̀ yẹn ṣe tiẹ̀, ó yá ni. Owó mi, owó yìí ṣe tiẹ̀, Ọlọ́run yá ẹ̀yin. Tí wọn náà fi mọ̀ pé kì í ṣe tiẹ̀, ilẹ̀ yìí ṣe tiẹ̀. Ǹjẹ́ ó yé nígbà tí wọn bá jáde kúrò láyé, wọn náà rí pé òun lọ bìkan. Ó padà ń pójú lẹ̀ ni. Àwọn ẹlòmíì ni ó padà jogún rẹ̀. Tó bá jẹ́ bẹ́ẹ̀ kó dá ẹ lójú kó sì lọ yé ẹ ní pé Ọlọ́run ọba ní gbogbo àwọn nǹkan yìí. Tó bá wá ní ọba tó wá jogún ẹ̀ fún ẹ̀yin tí ó sì ṣe fáwọn apá kan ó yẹ kó mọ Ọlọ́run ọba náà lọ́lọ́run. Kó sì dúró tí kò sì mọ̀ sí gẹ́gẹ́ bí tó ṣe tọ́ àti gẹ́gẹ́ bí tó ṣe yẹ. Àkọ́kọ́ sínsìn èèyàn ọmọ ìyá mi ọ̀hún dùn ní Islam. Òun náà ní ká ń pé ohun tá a mọ̀ lẹ́sìn yẹn dúró ìyẹn dédé òfin fi ṣe pàgáyì. Ó sì wà lẹ́ni tí ń gbá òfin Ọlọ́run ọba mú. Ó ta àpá sí òfin Ọlọ́run. Ó mọ sọ́n gbé ó ibi tá a ti lè ṣe náà ní ó àṣà gbádùn láyé náà àkọ́kọ́ mọ́ gbádùn. Àmọ́ gbogbo ìgbádùn tí ó bá gbádùn ìyẹn ọmọ ìyá mi ọ̀hún jùlọ ní Islam má jẹ́ ó yàtọ̀ sí tọ́lọ́run. Má jẹ́ ó yàpá sí tọ́lọ́run. Gbogbo èyí tábà wá ṣe ní tẹ̀sí náà ká máa ṣe gẹ́gẹ́ bí tí súnà ṣe rìn mí pẹ̀lú bí tó ṣe béèrè lọ́wọ́ wa. Bí tí súnà bí tó ṣe rìn bí tó ṣe ní ó ṣe béèrè lọ́wọ́ wa àtọ̀ ọlọ́dọ̀ Ọlọ́run kó kún ọ kó sì dúró ti wá o kó sì mú àwọn ṣe ẹ̀kọ́ mú bá wa. Èyí tá a sọ fún wa jàmáà díẹ̀ náà nínú pípọ̀. Àwa ti wá sọ mọ́ wá bẹ Ọlọ́run mo sáde Ọlọ́run ọba tí máa ń jẹ́ kí èèyàn gbọ́ ọ̀rọ̀ tí sì máa wúlò fún ẹni gbogbo tí ó bá gbọ́ Ọlọ́run jẹ́ wúlò fún Ọlọ́run. Allahumma taqabbal minni Allahumma taqabbal minna innaka anta as-sami'ul 'alim wa tub 'alayna ya mawlana innaka anta at-tawwabur rahim. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله